gbogbo ọjọ́ ayé wa la máa wá Olúwa. Jésù wípé ẹ lè sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. Ó ṣeéṣe kéèyàn ó lé owó kó má bá a. Ṣèbẹ́yìn náà mọ̀ pé látayébáyé kì í ṣe gbogbo àwọn tó ń lé owó lọ́wọ́ wọn bá a. Àwọn kan ṣògùn owó, wọn ò lówó, orí ibú ni wọ́n ṣe bọ̀ ọbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run tèmi mọ̀ yìí kò ṣeéṣe kẹ́ ẹ lé Ọlọ́run kẹ́ ẹ tòṣì. Tọ́ ọ bá tòṣì fún sáà díẹ̀ ni. Ẹni bá ń tẹ̀lé Ọlọ́run kò sí báyé rẹ̀ ò ṣe ní lógo. Ẹ ń bá fi òtítọ́ ọkàn wá Ọlọ́run láwàárí, ọ̀ranyàn láyé rẹ̀ ọ̀dà. Ntí wíwà níbàámu pẹ̀lú Ọlọ́run nìyẹn o. Jésù ní ẹ gbọ́ ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní tó kù á fi kún fún yín. Ẹ lè gbọ́ wa síwájú sí lórí ẹ̀rọ ayélujára ní Facebook, Instagram àti YouTube nípasẹ̀ Trego Media. Ẹ sì tún lè máa gbọ́ wa lórí rédíò ní gbogbo ọjọ́ Ẹtì ní Lágelú FM ní aago 7:15 títí di aago 7 ní àárọ̀ tàbí lórí Splash FM